Ojúmọ́ ire ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa káàkiri àgbáńlá ayé. Gbàǹkangbì nínú àwọn ìwé ìròyìn lójú àwọn ìwé ìròyìn Yorùbá wa káàkiri ló ń dé sí ti gbọ̀nyìn láti iléeṣẹ́ Tóyìn Tòmátò tẹlifíṣàn. Ìgárá ọlọ́ṣà tó fẹ́ jí òrìṣà Agẹmọ gbé níjẹ̀bú Òde ó ti padà pàdé ikú òjijì o. Baálé ilé pokùnso l'Ògbómọ̀ṣọ́. Ìmáàmù àgbà pẹ̀lú àwọn ọmọlẹ́yìn Kristi dojú ìjà kọ ara wọn ní ìlú Ògbómọ̀ṣọ́. Wọ́n sọ pé pátákó ìpolongo Adeleke àti ààrẹ Tinubu ti dá wàhálà sílẹ̀ lọ́ṣùn. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti Òkè Olúmọ pa. Gómìnà Dàpọ̀ Abíọ́dún tìpínlẹ̀ Ògùn ti kéde pé ìjọba òun yóò ti gbàgede àṣà àti ìgbafẹ́ tó wà nílùú Abẹ́òkúta ìyẹn Olúmọ pa nítorí àwọn àtúnṣe tó fẹ́ wáyé. Abíọ́dún ti sọ pé láti òní ọjọ́ Ajé ni ètò náà yóò bẹ̀rẹ̀. Ó ga ọ́, Saheed Òṣùpá ti fi ọlọ́pàá gbé Portable nílọrin o. Ọjọ́ Àìkú Sunday àná ni olórin tàkasúfèé ní Portable Ọlálọ́mí gbé fídíò kan sórí ẹ̀rọ ayélujára rẹ̀ níbi tó ti sọ pé àwọn agbófinró kan wá fi ọwọ́ òfin gbé òun láti ìlú Ìlọrin nípínlẹ̀ Kwara. Ẹ̀ṣẹ̀ tí Portable ṣẹ̀ ní ẹnikẹ́ni kò lè sọ, ṣùgbọ́n tí àṣírí ti padà tú báyìí pé Saheed Òṣùpá ló wà nídìí ọ̀rọ̀ náà. Gẹ́gẹ́ bí agbẹnusọ fún Saheed Òṣùpá ní ìdí ètò ìròyìn ìyẹn Mọ́gàjí Ọlá ti bá wa sọ̀rọ̀ pé Òṣùpá gangan ò mọ̀ pa bó ṣe wá gbé Portable o, ṣùgbọ́n àwọn team àwọn management ìyẹn àwọn ẹgbẹ́ ọmọọṣẹ́ Òṣùpá ló ṣe gbogbo ètò náà. Kódà ó jọ Òṣùpá lójú nígbà táwọn kan bẹ̀rẹ̀ sí ní pè lórí ẹ̀rọ ayélujára ń pé Portable ti gbé fọ́tò òun àti ẹ̀ sórí ẹ̀rọ ayélujára o, tí Òṣùpá sì inú Òṣùpá kò sì dùn sí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí agbẹnusọ rẹ̀ ṣe sọ. A gbọ́ pé Òṣùpá gan bẹ̀rẹ̀ sí ní pariwo káàkiri pé òun ò fẹ́ kí Portable sun ìpínlẹ̀ Kwara mọ́jú òní ọjọ́ Ajé, ṣùgbọ́n tó ti dájú ṣáká báyìí pé Portable àti Òṣùpá yóò gbé ẹjọ́ wọn lọ sílé ẹjọ́ lónìí, tí a sì gbọ́ pé Portable náà ti gba àwọn agbẹjọ́rò ní ìlú Ìlọrin. Àṣírí ti tú o. Wọ́n ní Tinubu tún ilé Buhari tó wà ní Kaduna ṣe. Làtíkù, El-Rufai àtàwọn alágbára bá ṣàbẹ̀wò síbẹ̀. Mafingiwa aṣíwájú àwọn promota tó gbé ìgbésẹ̀ jáde ti padà kú o lẹ́yìn àìsàn ọlọ́jọ́ pípẹ́. Mákindé ṣí abúlé fíìmù Kúnlé Afọláyan ló bá níbẹ̀ lòun yóò ti máa ṣe ọdún Kérésìmesì nítorí ìkọlù àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn. Wọ́n gbé ọ̀gá iléèwé tì pa lọ́ṣùn. Nítorí àwọn oníná mọ̀nàmọ́ná àwọn aráàlú gbé eégún jáde ní Kwara lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 11 oṣù kẹrin ọdún yìí ni àwọn ọ̀dọ́ kan nílùú Òmù-àrán níjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn nípínlẹ̀ Kwara gbé eégún jáde láti fi ṣe ìwọ́de tako iléeṣẹ́ tó ń pín iná mọ̀nàmọ́ná ní ìlú náà. Ṣá o, mílíọ̀nù 40 náírà tí wọ́n jí lọ́dọ̀ ọ̀gá wọn ló mú àwọn ọkùnrin dèrò ẹ̀wọ̀n. Gbogbo àwọn ìròyìn yìí àti àwọn ìròyìn mìíràn ó wà lójú àwọn ìwé ìròyìn wa káàkiri ilẹ̀ Yorùbá. Ẹ tètè lọ ra tiyín. Ìpàdé wá sódi ọjọ́ mi.